That's good. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi wa man walahu wa ba'd. Ọpẹ́ ni fún ọba Allah tí ó ṣe wá ní mùsùlùmí tó dẹ̀ ṣe wá ní mùsùlùmí tí ń tẹ̀lé Anobi wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe kí a tẹ̀lé. Ní àárọ̀ yìí máa fẹ́ máa share àwọn nǹkan kan tí ó yá sí pé ní àwọn àfáà tí wọ́n ti yanjú rẹ̀ lórí ọ̀rọ̀ mi bọ̀dá Jamiu tí don't worry now I found another place. So lórí ọ̀rọ̀ Mr. Jamiu tí ó sọ láìpẹ́ yìí àrípọ̀ ẹ̀ta tí ń sọ oríṣiríṣi náà tí àwọn ẹ̀dá ń fún wọn lésì. So a ti rí pé tó pọ̀ náà ni pé irú èèyàn báyìí náà kò rí lè nídìí kí wọ́n ka ọ̀rọ̀ rẹ̀ kún torí aláìmọ̀kan ni. So ṣùgbọ́n ìwà tí tèmi láàárọ̀ yìí láti wá fi hàn pé ẹni tá a mọ̀ dáadáa ní afá Jamiu adegunwa. So àwọn náà sì mọ̀ pé àwọn ọmọ mi nísìn so wọ́n lè máa rántí ojú mi àdámọ́ ṣùgbọ́n ká ní tá a mọ̀ dáadáa ni wọ́n a sì mọ̀ pé aláìmọ̀kan ni wọ́n ń ṣàfà wọn sí kéwú so ẹni tí bá sí kéwú kò lè mọ yìí kéwú kò dẹ̀ lè mọ yìí ẹni tó mú kéwú wá tó mú ẹ̀sìn wá tí ń ṣe Anobi wa Muhammad sallallahu alaihi wasallam tí bá ti kọ́ ẹ̀sìn torí wá ní kéwú náà ẹ̀sìn náà ló ń pè náà ní tó ń pè pé à ń kọ́ ń bẹ̀ so ẹni tí bá mọ yìí tó ẹni tí bá mọ yìí tí ó kọ́ ẹ̀sìn kò lè mọ yìí ẹni tó mú ẹ̀sìn wá so rí ẹ pé ní ìmọ̀ sọ pé oríṣiríṣi tó wá ń sọ padà wá sọ tànábì tí ó bu wa tẹ́pọ̀ àwọn oníṣúná wa gbára tó wá dá lóhùn tó pọ̀ yìí so ó ti ń sọ bẹ́ẹ̀ tipẹ́ ẹni tà sí mọ́ ni so níbi ọdún bíi 9 years sẹ́yìn tí n bá ṣe mistake bíi 2013 kankan ni so 9 years kẹ bíi 11 years sẹ́yìn nìyẹn tí ó bá ti jù bẹ́ẹ̀ lọ tàbí no bíi 2014 around 14 bíi 10 years ṣá bíi 10-11 years náà ní britain mi rántí ọdún yẹn àdá so adé ọ̀dọ̀ Jamiu adegunwa láti jẹ́ kó kọ ọ̀rọ̀ àkọ́sọ ọ̀rọ̀ ṣáájú sí ìwé tí àkọ́ngbà yẹn so mo kọ̀wé kan Sons of God in the Bible torí pé àmọ́ Bible dáadáa so torí pé àbá Pastor Matthew bó dẹ̀ pé àwọn náà láwọn ṣe Islam mọ́ bó dẹ̀ pé ọ̀rọ̀ lórí tí wọ́n mo ṣe wà lórí ọ̀rọ̀ tí wọ́n náà mo ń ṣe àwọn iṣẹ́ kan lórí ọ̀rọ̀ tí wọ́n yẹn so mo ń ṣe àwọn iṣẹ́ lórí ọ̀rọ̀ tí wọ́n so àwa tẹ̀lé wọn gbogbo táìmì yẹn náà ṣe ń tẹ̀lé àbọ̀ Oyewole náà a ṣe ń tẹ̀lé wọn ka Bíbélì at least láti fún bí 2010-11 dé 2018-19 a ṣe jọ ń ka Bíbélì pẹ̀lú àbọ̀ Oyewole ni so Bíbélì tí ó torí pé kọ́lọ̀ kó dáa kó ṣàánú ayé kí n play ọ̀rẹ́ mi àti àbọ̀ Oyewole ká lè mọ ohun tí mò ń sọ dáadáa. Hello, ẹ káàsán sir. Hello sir, ẹ káàsán sir. Ẹ káàsán. Ẹ ra sir. Ṣé láàfíà lẹ wà sir? Àdúpẹ́ o. Mo ga mo inú mi máa dùn lọ́sọ̀ yín kan sir. Gbé mi wà pẹ̀lú yín sir. Dá ló ń pè wọ́n ẹ̀jọ̀ mi náà tó sọ̀rọ̀. Ìwọ̀n máa ṣe sọ ni. Ọmọ yín náà ni inú mi dẹ̀ máa dùn tẹ́ bá lè jẹ́ kí màá ti yín sọ̀rọ̀ torí mo àǹfààní tí mo ní lọ́sàn-án ilé ẹ̀kí sáré pè yín pé ó ti pẹ́ ẹ má bínú sí mi sá. I don't know. You see my bag. Hasan ni sir.
So Azan try to láti forage Ahmadiyya. and bring my Azan ni sir láti my Ọ̀fẹ́. small my brown Guest that's street. brown comb please. Azan. Bẹ́ẹ̀ ni sir láti Ahmadiyya tí máa ń tẹ̀lé ká ìwélé káàkiri. Ẹ pẹ̀lẹ́ bó ni. Adúgbò sà. Mọ́mí nǹkan. Àlàáfíà dáàdi ṣé mi mo ṣẹ̀yìn ṣé mi ni mo ṣẹ̀yìn àbẹ́yìn lẹ ṣẹ̀ mí báyìí. Ìgbọ́. Mo ní ṣé mi ni mo ṣẹ̀yìn àbẹ́yìn lẹ ṣẹ̀ mí. Àjọṣe ra wa ni. Àbúrò bàbá àjọṣe ra wa ni. Èmi mọ̀ pé mi ṣẹ̀yìn lẹ́sẹ̀ kan pé ẹ béèrè mi ẹ béèrè mi torí mọ́mí jíṣẹ́ ẹ̀yin òbí ọ̀rọ̀ parọ́ Ọlọ́run ò fẹ́rọ́ mọ́mí jíṣẹ́ ọ̀dẹ̀ ní kí n pè yín ṣùgbọ́n ṣàwọn pàwọn táìmù yẹn náà mo ṣì ń. Ó ti pè mí. No, this one. Ó ti pè mí. There's Ó tún wẹ wálé. you know that long time comb. pé èmi máa You can't find it sibling down. I don't know. máa ń ẹ̀wù ṣàwọn pé mi ṣì ń kẹ́kọ̀ọ́ káàkiri náà ni so mi ò gbélé ìgbà mi dẹ̀kẹ̀rí fóònù mi lè sọnù ìgbà mi lè lose contact yín ọlá pé mo há nọ́mbà yín sórí gan. Hello. mi ìjọba ẹ̀ mọ́ mo ti marry ni so bàbá tí mo lè. wọ́n ti máa rí àdúpẹ́ ọkùnrin lè wẹ́ẹ̀dì ọ̀jẹ̀ mọ̀. Bàbá aláwọ̀kọ́ ni pé mi ò pèèyàn torí ọ̀fà ni ọ̀fà láti lọ ṣé ó dẹ̀ jìnnà dẹ̀ mọ́ tí Nàìjíríà ń sọ ń sìn. Bẹ́ẹ̀ ni sà so dẹ̀ lẹ́kìjì ni pé ṣáìdì Ogun State náà mo ṣì wà ọ̀nà ọ̀tẹ́ bá ń lọ sí gíwá kankan ẹ̀ ṣá mọ́ àgbàdo. Ilé tí mo bá dùn ibi tí mo wà ó lè wá. Mo lè wá náà kí ló dé tí mo lè wá mo ti ń mí sí láti tẹ̀sí rí yín. Màá tẹ̀sí àdírẹ́sì sí ẹ. Ok sir. Ọjọ́ tó bá máa wá sọ fún mi. Màá jẹ́ kí n mọ̀ sá. Inú mi dùn kí mo ṣe. So kí n máa fi àsìkò túgbà àsìkò so bàbá òwúlẹ̀ send the address kankan torí pọ́n farapamọ́ náà ni so but èmi torí pé àjọṣepọ̀ tèmi àti wọn àti bí àjọ nǹkan ìbéèlì àjọṣepọ̀ wa ó strong gan díẹ̀ so èyí náà sì rí pé wọ́n láwọn délé àwọn béèrè mi kankan wọ́n máa ń wálé wa wá jẹun dáadáa ní bàbá Oyewole wọ́n máa ń wálé wa wá jẹun dáadáa bàbá Oyewole èmi náà mọ̀lé wọn kódà láìpẹ́ yìí mo dé ilé wọn mo gbogbo àwọn torí mo fi ń lọ látijọ́ yìí so mo fẹ́ wo àwọn family wọn tí mo mọ̀lé wọn kí n wo condition tán wà so but mo rántí pé Ọlọ́run ti kó nílé yẹn mo dẹ̀ ti gbé wa kó nílé so mo ń try àti béèrè lọ́wọ́ àwọn ará àdúgbò bíi mo á lè rí ẹni tó mọ tó lọ so ní ṣókí tá bá rí pé bàbá Oyewole gbogbo aládùn wọn mọ̀ so tí abájọ ní àjọṣepọ̀ tàjọjọ ń ka Bíbélì báyìí so yóò jẹ́ kí ó ka believe pé mi kọ̀wé tó jẹ́ so mo rí ìwé mi báyìí lè kọ ìwé tí mo máa dẹ̀ fẹ́ kí irú Jamiu Adegunwa náà máa rántí náà ní Gbàgádà wọ́n ti Gbàgádà bí ọdún bíi 10 sẹ́yìn tí mo wá bá yín Gbàgádà ní ilé estate tẹ̀ kọ́lé sí bí ẹ̀yìn dẹ̀bí ẹ̀dẹ̀ rẹ́ǹtì ẹni tí wọ́n wá bá yín so ẹ̀ ń jẹ́ cashew nut inú ògò báyìí lọ́wọ́ ń jọ yẹn so ti kulẹ̀ kú ṣe mí lálejò pé bí a fẹ́ fún mi ní kankan èèyàn tí ẹ̀kọ́ ní fẹ́ sọ but kẹ́kọ̀ọ́ fi mọ fẹ́ fi ṣàlàyé dáadáa kẹlẹ̀ rántí náà tí mo mọ̀wé wá fún yín tí mo ní kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ṣáájú sí sons of God in the Bible so ẹ kó àwọn ìwé kan fún mi so mo mọ yín náà mo mọ ọmọ yín kan náà pé ní Jesus tí mo ń bí pé kí lẹ́yìn fún ọmọ yín Jesus fún so mo mọ yín dáadáa ní Jamiu Adegunwa so mo mọ yín dáadáa ìwé tẹ fún mi nígbà mi ò káàdì sí láti ọdún bíi 10 wàláhì mo fi Ọlọ́run bá tẹ́mi bẹ lọ́wọ́ ìwúra mi ò ṣe kí n ka ìwé 3 lẹ kó fún mi ìdẹ́kẹ́ kankan bẹ̀ torí pé ìtàn gan ìmàdún nǹkan tàti kọ́ àti ha Kùránì àdúsí ha Kùránì gba ọ̀nà rìwáyà bíi at least 2 àti ha àdìsí à ń ṣe gbogbo so àwọn àfáà tí ẹ̀ka gbọ́rọ̀ wọn gan agídí fi ń ráyè gbọ́ ọ̀rọ̀ wọn ká máa sọ ọ̀rọ̀ ẹni tí ò máa kàn túmọ̀ àti wọn á gbọ́ pé Jamiu Adegunwa yìí ló sọ pé Anobi ò padà á mọ́ Anobi Isa ò padà á mọ́ eléyìí ń ṣe olódòbó aláìmọ̀kan ilé làwọn àtọwọ́ bọ̀ wé tèmi wà kù so àgbẹ̀yẹn ni ò tí ló padà wá mọ́ so mo mọ Jamiu Adegunwa dáadáa ni ìjọ yẹn gan gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ gan jẹ́ mi kan pé eléyìí ò ṣe á mọ̀ nǹkan báyìí tí mo tẹ̀ ń fẹ́ pé kí màá ti Ustaz Abu ní bá ká jọ lọ sọ́dọ̀ wọn ká lọ bá wọn sọ lórí ọ̀rọ̀ Jésù padà mọ̀ kankan torí mo bí lóyún gbà yẹn náà pa àwọn ọkọ̀ báyìí tó ń sọ so
àgbà yẹn tí mo wá rí pé eléyìí kò àìmọ̀kan rẹ̀ àti agídí tó máa ń rò pé òun yẹn tí ò bá mọ̀ tí ó ti fẹ́ gbà kó wọn mọ̀ ṣe hàn pé ọ̀rọ̀ rẹ̀ máa ń le láti correct eléyìí ò ṣe tó lè kọ ìwé sí i kọ́ káàdì ọ̀nà tí wọ́n á rí àwọn lecture yẹn jáde káàkiri níta tí wọ́n rẹ kìíní kan yàrá iṣẹ́ Anobi ò fẹ́ ní ọdún báyìí wọ́n ṣe research eléyìí so mo mọ Mr. Jamiu adegunwa dáadáa so a rí pé tí a bá fi rí pé a rí pé ta fẹ́ fi hàn bẹ́ẹ̀ ni pé ẹni yìí a mọ̀ kò ń ṣàfà so ó kọ̀ ṣe ìwà mọ̀tá náà lówù tí Alhaji Adébọ̀wálé àbí kanáà wọn kọ́ náà fẹ́ràn kí wọn tó fi gbà tó fi ń ka ibeli tàbí jọ́ tó fi ń ka ibeli fún wọn so ibeli náà ló ń ka ibeli tó ń ka òun gan gbogbo tó ń sọ yìí gan èmi máa proof rẹ̀ fún ẹnu ibeli pé kò rí bẹ́ẹ̀ ibeli tó ló ń ka yìí ọdún méje péré lèmi fi ka o ọdún méje péré ìwé tí mo ti kọ gan tí mo ti kọ mi lè sọ pé o ti kọ rẹ̀ ṣá ṣùgbọ́n èèyàn kọ̀wé ó pọ̀ kọ́ àlàfẹ́ yìí tó wà náà ní àfẹ́jẹ́ tí iná wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò tẹ̀wọ́n lẹ́ ń ṣe irú ẹ̀yìn lọ́wọ́ ń bẹ̀ irú ẹ̀yìn tẹ́ irú olódo yìí tàbátẹ̀ láwọn tafẹ́ mánéjì bí Alhaji Adépọ̀jù ahẹ́hàn tó láwọn afáàtì tí wọ́n sọ pé àwọn olùmẹ̀sìn tí yẹ kí n tẹ̀ kódà show interest padà nìyẹn torí mi kàn tẹ́lẹ̀ àbọ̀ Oyewole ní tẹ̀lé pé káṣá ìfẹ́ dáwà ìfẹ́ pẹ́ tún padà rí pé iṣẹ́ àwọn afáàgùn lè adẹ̀rẹ̀ àwọn tíra àwọn afáàtà ti kà lórí rẹ̀ tẹ́ pé so iṣẹ́ àwọn afáàgùn gan ṣùgbọ́n tàbí gbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé kò tẹ̀ à ń ṣe olódo bíi tiẹ̀ tẹ́ pé yóò tún máa bẹ̀sìn jẹ́ ni olóòmọ àyàn kó nínú Christianity ó mú wọn kó nínú Islam tó mú wọn wá sí náà Islam Jésù padà á mọ́ Islam pé Anobi ìfáyà rẹ̀ Islam pé Anobi ò mọ̀ wọn kan kí wá ní kókó kí ni yàtọ̀ èmi máa proof fún Jamiu adegunwa yìí pé ní odò tó ń sọ ẹ̀ tó ibeli náà ló máa fi ń bá kẹ̀rí ẹ̀ pé Jésù padà á mọ́ inú ibeli náà máa proof ẹ̀ fún ẹ̀ ó kì í jẹ́ mo ti list ẹ̀ gan nígbà kan gan rí àwọn ẹ̀rí ibeli gan tó sọ pé Jésù ń padà bọ̀ tó ta pé ká tẹ̀ pé Bible to Bible náà láyé fi jọ fà ó kì í jẹ́ fún ẹlẹ́ẹ̀kan inú Act of Apostle ṣùgbọ́n kó wà ń bẹ̀ jẹ́ ń ka Yorùbá torí Yorùbá náà ni ẹ máa ń sábà kà torí àti Yorùbá àti English lè ní fi kọ́ ibeli ní tèmi ṣùgbọ́n kó wà ń bẹ̀ sọ pé ní ṣùgbọ́n Jésù Kristi tẹ́ èrí tó ń lọ lókè yìí ó ń padà bọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe lọ ṣó ti ka bẹ̀ẹ́ ní ibeli ó tó ń sọ pé Jésù padà á mọ́ Jésù yẹ bó ṣe ń lọ lókè yìí ó ń padà bọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe lọ ó kà àwọn ẹsẹ̀ ibeli tó ń kà yẹn tó wọ́n ń kà ní àwọn ìwé májẹ̀mú láéláé inú ìwé májẹ̀mú láéláé àti ìwé májẹ̀mú tuntun tó padà wá sọ̀rọ̀ ìwé májẹ̀mú láéláé ti sọ̀rọ̀ kan ìwé tuntun tó wá tuntun wá sọ̀rọ̀ èwo láfẹ̀ẹ́ gbò ìwé tuntun tó ṣẹ̀dé ní abúlé bí ti láláyẹ̀ ń ṣiṣẹ́ mọ́ Act of Apostle wá eléyìí lẹ́yìn John Act of Apostle wá so ẹ̀rí wa pọ̀ bẹ́ẹ̀ tèmi ti bẹ́ẹ̀ kójọ nígbà kan rí mo kàn rò pé mi ní táyìn fún gbòó yọ̀ ò lórí mi pé mo ń sọ rẹ̀ ẹ máa da bíbélì ni má da aṣọ rẹ̀ lóhùn kó má rò pé òun gbẹ́ lójú ara wọn tí bá tẹ̀ ẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ Ahmadiyya ni máa ń sọ lórí YouTube látara pé lẹ́sẹ̀ debate àbáwọn ṣe ládùúgbò aláwọ̀kọ́ tó sapá àwọn wa ṣe mọ́ ló ti pé ok gbogbo àwọn ọ̀rọ̀ wa tó kù tá fẹ́ sọ ń pa wọn ẹ kà máa jẹ sáfárá yín gbà yẹn kan máa gbọ́ òun ló jẹ́ kí mi bọ́ sí online. so àyìn Ahmadiyya náà ṣùgbọ́n yín náà máa ń ka ibeli ẹ̀yin náà fẹ́ràn ibeli ọ̀gá yín náà ibeli náà ló máa fi tó bá rí pé wọ́n rẹ́rìí ọkọ̀ mọ́nú Kùránì bíbélì náà lọ́kùtà tí yóò tún ta sí torí bá rí pé ẹni tó bá gbé wọ́n dání àwọn máa ń sọ̀rọ̀ kalẹ̀ ni kó tó máa wẹ̀ ríwo ló lè bá kì í rọ àwọn ìgbà àwọn tó bá gbé òótọ́ dání wọ́n sọ̀rọ̀ pẹ̀lú pé ìmọ̀ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ so yẹ rí pé àwọn náà wọ́n ní Jésù ó ti kò kú sórí àgbélébù Indian ló wá lọ ọ̀gá àwọn Mizagula Ahmad tó dájọ́ àwọn ọmọdé àwọn lẹ̀ kọ́dé aníyà àwọn lẹ̀ òun wà ní Anobi yìí sáyẹn bíbélì tẹ́ nǹkan yẹn náà ló ń takò yín sìn ìbọn bí Mizagula Ahmad ní bíbélì tẹ́ nǹkan ló takò yín sìn ó ní bẹ́ẹ̀ kọ́ fún ọ ní bí ẹni tó máa padà wá ó ń padà bọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe lọ sókè tẹ́ ń wò tó lọ ó ń padà bọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bíbélì tẹ̀kọ́ ni ó kàn mí fi sínú mi so ṣùgbọ́n Jamiu adegunwa kọ́ lè mọ̀ wípé ní àmọ́ ìdàdà adẹ̀wà ńlẹ̀ fún ẹ but gbogbo wẹ́dà ní láti máa dẹ lóhùn torí àyàn rí pé eléyìí àìmọ̀kan rẹ̀ ó kún kọ̀ńténà tábà ru àìmọ̀kan rẹ̀ Jamiu adegunwa
sínú kọ̀ńténà kan kọ̀ńténà ṣọ́ọ̀bù àwọn kọ̀ńténà ńláńlá tó máa ń ti ọkọ̀ ti ẹ̀yìn òkun wá tó máa ń já tẹ́ bá dé pọ́ọ̀tì àwọn pọ́ọ̀tì tẹ́ bá ru àìmọ̀kan Jamiu Adegunwa sí kọ̀ńténà lẹ́ẹ̀kọ̀kan wọ́n ru àìmọ̀kan Jamiu Adegunwa sí kọ̀ńténà 10 kò rẹ̀ átúṣì kù ńlẹ̀. So ṣé irú yẹn ni yẹn máa fún lẹ́sìn bá sọ̀rọ̀ yẹn tí ò dá kan mọ̀ ṣùgbọ́n torí pé kọ́ bá ṣe àwọn èèyàn lọ́nà tó kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn rò pa wọ́n rí ẹni tó mọ tó ń sọ sílẹ̀ àwọn èèyàn fi ní láti máa ṣàtúnṣe sí kò sábúrò ọ̀kan bẹ̀ Ọlọ́run fún ẹ̀ tí ò bá ṣàtúnṣe sọ́pọ̀lọpọ̀ ìbàjẹ́ táwọn èèyàn ti ṣe ànímọ̀. So ló jẹ́ sí pé èyí tèmi tẹ̀ kọ́kọ́ fẹ́ wá ṣàlàyé ni pé ọ̀gbẹ́ni yìí kò ọ̀rọ̀ ìrúnṣe kékeré kí bí àwọn fún lésì à ń jẹ́ káwọn èèyàn ká mọ̀ pé ẹni tá mọ̀ délédélé tá mọ̀ dáadáa ni aláìmọ̀kan ni Jamiu Adegunwa aláìmọ̀kan ni jíjàn mo ní nọ́mbà lọ́wọ́ máa ń pè lórí fóònù tẹ́lẹ̀ aláìmọ̀kan ni Jamiu Adegunwa aláìmọ̀kan àìmọ̀kan rẹ̀ ń ṣe tí pé èèyàn máa ń fún ní consider wọ́n ti ń pè tí èèyàn máa tẹ̀ ń wò pé tí èèyàn máa tẹ̀ ń kàkùn torí pé nísìn tó wáyé sọ yí pé ní ìtumọ̀ tó fẹ́ sọ náà ni pé ntànà bí o mọ̀ ìwọ mọ̀ ohun tó ń sọ ni pé àtàwọn tó fẹ́ máa fún ẹ tó fẹ́ máa fún ẹ ní back wọ́n ti ń pè pé tó fẹ́ máa fún ẹ ní support pé tó ń sọ ni pé àwọn invention tuntun tó wá nísìn technology la wà nísìn Anobi ò ṣáà rí aircraft rí kò ṣáà rí tẹlifóònù rí kò ṣáà rí tẹlifíṣàn rí kò ṣáà rí mọ́tò rí tó wáyé pé tó fẹ́ tu sí náà nìyẹn gan o ò tún ríbi lọ tó wáyé pé tó fẹ́ tu sí nìyẹn o ò tún ríbi lọ àti wà àtàwọn tó fẹ́ bẹ̀rẹ̀ tu bẹ́ẹ̀ o ò tún ríbi lọ torí pé ó wà náà àdìsá lóbi wọn sọ̀sọ́làm sọ pé ní mi ìfẹ́ fast mo ti ṣe fídíò tẹ́lẹ̀ mo wá dé pé kò save mo ṣe ń tún ṣe mo ti sọ̀rọ̀ tó pọ̀ kódà ó ti rẹ̀ mí sára gan so tó bá iná mo ti kóòtù àwọn àdìs tó wà àdìs yàrá Aisha ni àwọn àdìs mo ti kóòtù ẹ̀ mo wá tọ́ Malik omi Bukhari mo ti kóòtù ẹ̀ ṣùgbọ́n kí n kò sọ lórí kí n kò sọ báyìí kí n má tún kí n máa go through time àti stress kóòtù àdìs yẹn tó bá yẹn pé n tó fẹ́ sọ nìyẹn ó wà náà àdìs táwọn ọmọ Muhammad sallam sọ pé ní gbogbo tí ó máa padà ṣẹlẹ̀ láti ìgbà tó ń wà tí ó máa padà ṣẹlẹ̀ títí táyà fi parẹ́ Ọlọ́run ti fi hàn òun gbogbo ohun tó wà náà Àlùjánnà náà pátápátá àwọn èèyàn tó pọ̀jù ń bẹ àwọn èèyàn tó kéré ń bẹ ogun bábà Ọlọ́run ti fi hàn òun ohun tó wà nínú náà pátápátá Ọlọ́run ti fi hàn òun gbogbo Ànábì ní uritu khazain al-ard gbogbo nǹkan ọ̀rọ̀ ilé ayé Ọlọ́run ti fi hàn òun àti tọ́lọ̀ máa fún àwọn ìjọ òun lẹ́yìn òun fasoritu inú òun bá dùn sí àdìsí mi tún nìyẹn gbogbo tó máa padà ṣẹlẹ̀ pátápátá Ọlọ́run ti fi hàn Ànábì tó bá yẹ pé nítorí fẹsẹ̀ ni pé Ànábì ò ṣàmọ̀ àyàsọ pé àìmọ̀ kan tún ń ṣe ọ́ nítorí pé tí wọ́n sọ pé ìwọ ń ṣẹ̀ mọ̀ nísìnyí pé Ànábì ò ṣáà rí mọ́tò rí wọ́dẹ̀ rí mọ́tò tó ń sọ pé Ànábì ò mọ̀ tí wọ́n mọ̀ nìyẹn á sọ pé Ànábì ti rí mọ́tò tí wàá tún tán gbogbo ló wá fẹ́ yí sí mọ́ so àwọn akpéyàn kèfèrí látara ọwọ́ á ní àwọn akpéyàn kèfèrí nígbà tó bá sọ nǹkan fún ẹ tó sọ nǹkan sọ̀rọ̀ tó dúró lórí ẹ̀ ká kọ́ dá wàhálà lẹ́nà di mo ṣe ń sọ èmi ò wo fídíò rẹ̀ o mi ò wo fídíò yẹn torí pé mi ò tẹ̀ ń fojú mi wo kó o láyé tèmi mi ò dẹ̀ ń fẹ́ fi tí mi gbọ́ kú bọ̀ tí bá gbọ́ngàn máa ṣe inna lillahi wa inna ilayhi raji'un mi ò ní táìmù tẹ̀mẹ́yìn bá rí mi gbogbo àfọ́ọ̀sì láti jáde pé mi fẹ́ sọ mi fẹ́ ṣàtúnṣe lórí àwọn Ahmadiyya ni àbí nǹkan míì ti bá ti sọ èèyàn so mi ò dẹ̀ sínú àwọn táwọn pé kinní kan àbúrò náà fẹ́ máa sọ fún YouTube lówó kó lè gba fídíò ẹ̀ kó ló kàn mí tó náà eléyìí gan kakọ̀ lè báyé káyé mọ̀ pé ní ta mọ̀ ní aláìmọ̀kan ni then àwọn nǹkan míì táwọn èèyàn ti sọ tí wọ́n ti sọ̀rọ̀ gbà ní àwọn tó ti fún ẹ lésì tó ti sọ̀rọ̀ gbà irú tí mò ń sọ nísìn pé kátẹ̀jẹ́ pé bí wọ́n fẹ́ máa yí síbẹ̀ yẹn náà ni ó rí bí yí sí torí pé irun tó fẹ́ sọ pé ìwọ ń rí nísìn Ànábì ti wulẹ̀ rí gbogbo ẹ̀ sókè lọ́wọ́ afẹ́mọ̀ táwọn bí ó mọ̀ ẹ kí tó fún wa ní nǹkan míì láwọn ìdìbò míì tó yẹ pé mi ò tí ì gbọ́ káwọn afárá kan sọ̀rọ̀ gbàgbé wọ́n lè ti sọ mi ò tí ì gbọ́ tẹ́lẹ̀ mi tó bá mi wà lọ́nà láyìn kí mò ń gbọ́ àwọn ọ̀rọ̀ báyìí òun ni pé iṣẹ́ tí mò ń ṣe online máa ń wà 2/4 developer ni mí mò ń develop website mi develop mobile app developer ni mí so máa ń wà online 2/7 so o lè gbé fídíò kan lẹ́yìn tọ́pìkì mi wà tó máa wà interesting tí àwọn afẹ́ òpin kì tẹ̀lé lé so òun ló fi ń wo àwọn afáà tó ń fún ẹ lésì gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ẹnìkan fẹ́ play ẹ̀ but mo ò fẹ́ gbọ́ gbàtọ́ náà tẹ̀sí máa ṣe paríparí bó ṣe ń lòdì ọ̀rọ̀ ẹ báyìí ní data mi tán mo ní alhamdulillah ó ti ẹ̀ dá
nígbà táwọn àfáà rẹ̀ sìn táà tí ìrí ọ̀rọ̀ ọ̀gbẹ́ tán ọ̀rọ̀ aláìmọ̀kan lámà wá gbọ́. So ìyẹn tó bá yẹ kí tó bá yí sí náà nìyẹn o tó rí ibi yí sí bẹ́ẹ̀. ẹlẹ́kìí tí wá tún ni pé tí wọ́n bá wá jẹ́ olùmọ̀ tí wọ́n bá nímọ̀ ẹ̀sìn ni tó bá tẹ̀tú wá nímọ̀ ẹ̀sìn tí wọ́n bá nímọ̀ ẹ̀sìn ni wọ́n ti mọ̀ pé ní ọ̀rọ̀ fìtínà tó sọ ọ̀rọ̀ rádaràda tó sọ a kì í sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n yẹ pé wọ́n nímọ̀ ẹ̀sìn tó fi tó ń kọ̀ rẹ̀ tẹ̀ tó ń tún ṣe bẹ́ẹ̀ ni pé òun ní nǹkan tó fẹ́ sọ tó bá yẹ pé wọ́n nímọ̀ ẹ̀sìn ni ó yẹ kó ti mọ̀ pé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ rádaràda báyà kì í sọ irú àwọn ọ̀rọ̀ rádaràda báyà kì í sọ. Anobi sallam sọ ní àdìsí ó ní pé ìzàkúmta lisolat fasol lisolat amuadan tó bá dúró dídé tó ń kírun ẹni tó ń dágbére kírun ẹni tó ń dágbére so ẹlòmíì ó kọ kírun rẹ torí kò mọ ìtọ́ kí gbẹ̀yìn kírun ẹni tó ń dágbére ìrun ẹni tó ń dágbére àwọn bí wàá sọ wípé ní wàhálà takallam bikalami tatantazilu minhu gadan má dẹ̀ ṣe máa sọ ọ̀rọ̀ tẹ́ pé tó wá dọ̀la ọmọ àwọn àwí lórí rẹ̀. Imam Albani lọ́gbà àdìsí wa ó wà ní sísúlà sọ yìí àwọn wala takallam bi kalami tatantazilu minhu gadan má ṣe máa sọ ọ̀rọ̀ tẹ́ pé ọmọ máa ṣe kíni Imam Bukhari mú jáde ní sísúlà àwọn ọ̀rọ̀ tó padà máa ṣe kíni tó padà máa fún ma wá ohun tí mo fẹ́ sọ ni pé orí ìtàn àsọkò bí akátẹ̀ ló fi tẹ̀ wá fẹ́ sọ náà pé ní tó fẹ́ sọ nípa Anobi ò ṣáà mọ̀ gbá kò Anobi ò ṣáà rí ẹ̀bá ẹ̀ ti ń pè rí kò ṣáà rí kí ló ń jí kíni àwọn nǹkan tẹ́ ń lò nǹkan nísìnyí táwọn bí wọ́n rí ogbon táwọn lò nísìnyí wọ́n ti ń pè template gbẹ̀ ti wà nílẹ̀ kalẹ̀ tipẹ́tipẹ́ àwọn sọ pé wò rí bí sí tó máa ṣẹlẹ̀ pátápátá tó máa ṣẹlẹ̀ pátápátá àti tí wọ́n gan Jamiu adegunwa tó yẹ pé nígbà tó bá kú làyàn ẹ̀ṣẹ̀ máa ṣe lọ́ṣẹ̀ máa gbé jáde Anobi Ọlọ́run ti ní kánà bí rí gbogbo pátápátá ó wà náà dis mílò ní ṣó ní ìwé òun ṣàfà náà òun ṣàfà kò wọ́gọ́ mọ̀ kó òun ṣàfà kò rújú rí bẹ́ẹ̀lì ló ń kà ó ṣe ká bíbélì ẹ jẹ bíbélì tó ń ká náà ló ń tó tún sọ náà gbẹ náà láti bíbélì gan la tó yá bíbélì pé bible to bible gan o mọ a sọ pé o mọ bíbélì gan ìkan la fún ẹ lẹ́ẹ̀kan yẹn àní Jésù tó ní kò padà á mọ́ gan torí pọ̀rọ̀ yẹn bá ń táwọn sọ nù Kùránì tiwa lọ ni o ìhànṣẹ́rì mọ́ kọ̀ọ̀lá ṣẹ́rì lánàá mọ́lẹ́m yóò ká lè ṣẹ́rì àná torí kó bá ìgbàgbọ́ Islam lọ pàánà Jésù padà bọ̀ náà ni o torí àwọn jẹ́ Christian ló ń padà bọ̀ ń sìn ìpadàbọ̀ tí wọ́n padàbọ̀ ọ̀nà táwọn ìrọ̀ pé ń padàbọ̀ wá kó àwọn kinní kan ní tó ń padàbọ̀ wá ṣe ní pé ń padàbọ̀ wá tako pé ọkàn òun lábẹ́lẹ̀ bù ọmọ Ọlọ́run lòun gbogbo yẹn ní tó padà wá ṣe ní ṣùgbọ́n pé ó ṣàṣẹ ń padàbọ̀ gan yín pé yẹn la fẹ́ sọ Bíbélì gan jẹ́ ká mọ̀ pé Jésù ń padàbọ̀ ìwọ ń ka wọ́n jẹ́ mú láéláé o tún ka àwọn òwe mi gbogbo ẹ̀ náà ṣó òyìn rí ẹsẹ̀ tó eléyìí àtàwọn ẹ̀rẹ́ míì tí mo ti list kalẹ̀ fún Jamiu adegunwa tí mo dẹ̀ tipẹ́tipẹ́ tí mo tẹ̀ wọ́n tún tẹ̀ kọ́ sí gan. tó bá yẹ pé ó tẹ̀ wá sọ náà gan kátẹ́ ló tẹ̀ wá sọ ọ̀rọ̀ yẹn náà gan ìwọ wà nímọ̀ pé inú ìṣẹ̀lẹ̀ Islam a kì í sọ̀rọ̀ tẹ́ pé tá a bá sọ tán a kàdà máa wọ excuse fún a máa wá justification fún ẹni tí mo fẹ́ sọ ni lẹ́yìn tọ́rọ̀ tó sọ tó ti dá wa lálẹ́ tẹ́ pẹ́ lèmi góòlù gbọ́ kò gbọ́ kàn mọ̀ torí pé níbi ìdàlẹ̀ kẹ́ ọmọ ọ̀rọ̀ jọ lórí ìgbà tó bá ṣìnà látara ọ̀rọ̀ rẹ̀ o wá tó wálẹ̀ sọ ọ̀rọ̀ tẹ́ padà wá wí bí ọ̀rọ̀ ráńpẹ́ kan ọ̀rọ̀ nídi ọ̀rọ̀ wa lọ mú ọ̀rọ̀ níbi tó parí sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní tí ó mọ̀ wọ́n mọ̀ ìjọba kébi tó fẹ́ yí sí nìyẹn àtọ́pọ̀ òrí bi lọ tó bá sí pé ní tí ó mọ̀ nú ẹ̀sìn ni àníkà fún ilé sí náà ẹni tó gọ̀ jù láyé yìí tó rí òpè jù láyé yìí gan mọ̀ pé kò lè rí bẹ́ẹ̀ ẹni tí ò mọ̀ kankan kódà kèfèrí gan yóò mọ̀ pé ó kàn ń ṣàwàdà ó kàn ń ṣe ẹ̀fẹ̀ lásán ni kèfèrí tí òun ṣe mùsùlùmí gan tó bá gbọ́ ọ̀rọ̀ yóò mọ̀ pé kàn ń ṣe ẹ̀fẹ̀ lásán ókè lápòjú ẹ̀ nísìn kẹ́nìkan sọ pé ní Bill-Gates in tí ó mọ̀ nu Windows wà tí ó mọ̀ nu laptop tí ó mọ̀ nu Windows ó wà ìwọ mọ̀ ẹ máa rò pé kódà kò mọ̀ gan ṣé wọ́n ló ṣe ìbóhùn ló ṣe síbẹ̀ tó bá ti ṣe síbẹ̀ ó ti tán ò bá ń bẹ̀ ni ohun tó ṣe náà ló mọ̀ ẹ́ ohun tó dẹ̀ fi ṣe yẹn náà ìmọ̀ ni tẹ́ pé tó bá bí gan tó mọ̀ ń pa bó ṣe ṣe yẹn gan yóò sọ fún ọ so ká máa sọ ẹ̀sìn ní tọ́lọ́run fẹ́ sìn rán tẹ́ pé màlẹ́kà Jibril Ọlọ́run ní kó máa mí bọ̀ ń bẹ̀ àwọn afá ti sọ yẹn náà bọ̀ máa mi náà fẹ́ mú mọ́ ọ̀rọ̀ tí mo sọ kó lè torí ó pàtàkì àwọn kan tí ìrọ̀lẹ́ má mẹ́nu bá ní. hadith kan wà Anobi sallam sọ pé ní inna alamukum
wa akhshakum billahi ana aw atqakum Ànábì ní ẹni tó fi mọ Ọlọ́run bá jùlọ tó fi mọ Ọlọ́run bá jùlọ ẹni tó fi mọ Ọlọ́run bá jùlọ tó fi mọ Ọlọ́run bá jùlọ èmi ni. So tó bá yẹ pé n tó fẹ́ sọ ni pé inú ẹ̀sìn náà ló fẹ́ padà sọ ló fẹ́ kọjá yẹ pé ní tànàbí ò mọ̀ inú ẹ̀sìn wọ́n mọ̀ Kùránì ayé lọ́kàn Ànábì ní èmi mo mọ ẹ̀sìn jù tẹ̀lé àbẹ́ kí la fi ẹ̀sìn kí ní ráyé lórí ìbọn ló ń pa Ọlọ́run náà ni Ànábì ní èmi mo mọ ẹ̀sìn jù torí pé ẹnìkan ni ìyàwó àfẹjọ́ sùn nínú àdìsí yẹn wà ní Sàmáìlì Tìrìmìsì pé kò súnmọ́ òun kò ráyè tòun mọ́ nọ́fìlà Ànábì ní inna a'lamukum wa akhshakum billahi tó fi mọ Ọlọ́run bá jùlọ tó sì fi ń bẹ̀rù Ọlọ́run bá jùlọ tẹ́ pé ibà kí ìjọsìn yìí ló fẹ́ máa bẹ̀rù Ọlọ́run ló fẹ́ fi jùlọ fẹ́ ráyè tìyàwó ẹ̀ mọ́ èmi mo bẹ̀rù Ọlọ́run bá jù èmi mo sì dá Ọlọ́run bá mọ̀ jù èmi mo mọ àsùnjẹ́ ká sí èmi mo mọ ń pa ọ̀rọ̀ Ọlọ́run bá jùlọ. So Ànábì lóhùn lòún mọ Ọlọ́run bá jù ìwọ ní àwọn kan tó wà ní Kùránì tí ó mọ̀ wà ta ló mọ tó ń sọ Ànábì ni ìwọ mọ tó ń sọ ọ̀rọ̀ aláìmọ̀kan lọ̀rọ̀ rẹ tàbí ẹni tí nǹkan ti ń ṣọpọlọ rẹ tí wọ́n lómi wà nǹkan ṣọpọlọ rẹ o honestly gbẹ́rẹ́gẹ́ bára ṣe mọ́ ṣe máa ń rẹ ara pé ẹsẹ̀ ń kan mi orí nǹkan lè máa kan orí ọpọlọ ẹlòmíì o tí ó máa wí bàtàbàtà kọ́tàkọ́tàn tó bá dẹ̀ ń ṣe náà ní lẹ́ẹ̀márì tó ti ń ṣe ṣé àwọn èèyàn mọ́ ń tà ń sọ yìí náà láwọn èèyàn tó ṣe bẹ́ẹ̀ ṣẹlẹ̀ yìí wọ́n sọ pé wèrè aláṣọ ó wà dáadáa náà orí ẹ̀rí nǹkan lè ti máa ṣe díẹ̀ bọ̀kọ̀kọ̀ tí ì pọ̀ ní ẹ̀sì ẹ̀ tí ń rò pé mọ́ tó ń sọ kò mọ́ tó ń sọ iná àwọn èèyàn báyẹn pọ̀ náà wọ́n yẹn báyẹn pọ̀ tó sọ kọ̀tọ̀kọ̀tọ̀ nínú ẹ̀sìn tẹ́lẹ̀mí kan máa sí tákọ̀bẹ̀ sí sọ kọ̀tọ̀kọ̀tọ̀ ó yẹ kọ́ lọ yọpọlọ rẹ̀ o Ànábì kọ́ ló wà ní kòtò Felix of Nola ló wà ní kòtò àwọn nǹkan báyẹn wà tàbí gẹ́gẹ́ bí àlùjọ̀nú kan ti ń dà láwọn ń gbẹnu rẹ̀ sọ̀rọ̀ láti ṣe àwọn èèyàn lọ́nà so ó pọ̀ bẹ́ẹ̀ àwọn pọ́blẹ́mù tó lè fa gbòòrò sọkúsọ kọ̀tọ̀kọ̀tọ̀ báyìí ó pọ̀ so tó bá yẹ pé wọ́n mẹ́sìn ni ọ̀rọ̀ ni máa sọ nǹkan tí ẹ sí pé ní kò sí nẹ́sìn òní tí ẹ pọ̀ padà máa wà wí òní padà máa sọ wala takallam bi kalami sata'taziru minhu gadan tó padà máa wà wí fún lọ́la tó padà máa padà ní láti máa tún ara rẹ̀ ṣe ọ̀rọ̀ má kàn sọ tó kó lé kó ṣàtúnṣe gan tẹ́pẹ́ lómi ò ti kú bá níwájú àwọn èèyàn má máa sọ lọ́yàn yóò kó bá ọ ká máa sọ níwájú Ọlọ́run àdìsí wọn parí sí pé wà á jùmọ̀ ilé yá mímọ̀ fi àìdínàs bí o gbọ́kàn rẹ kò ní mi tó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn táyàn bá fi ṣe fún ẹ gan wọ́n padà fẹ́ sọ ẹ́ di wọ́n padà fẹ́ àbáyé wọ́n ní ìzá báwo lórí ṣe wá o ìzá takun linnas mamluka tó bá ti ń gbé bùkátà rẹ lọ bá àwọn èèyàn jù ọ́ di padà di ẹni táwọn èèyàn padà fẹ́ máa mú ní ẹrú ni. So yẹn máa dégun à òun nìyẹn tó máa tún wájá sí pé ní Jamiu adégun kí n tẹ̀sí sọ ilé yẹ kí n mú ẹ̀rí kan wá hadith Abdullahi ibn Abbas ó wà ní sọ Bukhari ó wà ní kìtàbù iman kan nìyẹn kìtàbù iman ni tẹ́yẹ ibn Abbas ní Rasulullah anabi sallam ajwad min ar-rih al-mursala ó ń ta Ànábì máa ń ta ọrẹ ju atẹ́gùn tó fẹ́ lu gbogbo ayé lẹ́ẹ̀kan náà tọ́rí ìgbádùn rẹ̀ lọ Ànábì ń ta ọrẹ jù bẹ́ẹ̀ lọ makana ajwad ma yakun fi Ramadan tó bá dín Ramadan l'Ànábì máa ń tọrẹ jù ìyàwó Àìṣà náà ó nà pa àwọn ìgbàdí tiẹ̀ náà wà pé hina yalqaw Jibril máa bá Ànábì wà padà Ànábì fayuda arisul Qur'an yóò máa wá ṣe kíni yóò máa jọ study Qur'an pẹ̀lú Ànábì wọ́n jẹ́ máa study Qur'an pẹ̀lú Ànábì wọ́n jẹ́ máa study ṣẹlẹ̀ àdìsí àti àdìsí pé ẹni tó mọ Ọlọ́run bá jù àwọn àdìsí méjì kò ṣe má kà fún àwọn ọ̀rọ̀ báyìí wọ́n jẹ́ máa study Qur'an pẹ̀lú Ànábì gbàtàrí ìpànà bí Ànábì fẹ́ kú ẹ̀mẹ́jì ní nílẹ̀ Jibril wá wọ́n jẹ́ study Qur'an pẹ̀lú Ànábì tí wọ́n study wọ́n máa dúró ìwáyà tó wà nù Qur'an wọ́n máa dúró ìmọ̀ tó so mọ́ Qur'an tánàbí tẹ́pá Ànábì ló ṣàlàyé wọ́n máa dúró ìmọ̀ tó so mọ́ Qur'an tẹ́pá Ànábì ló ṣàlàyé ìmọ̀ Abdullahi ibn Abbas lásán gan ti tó ìmọ̀ Abdullahi ibn Mas'ud lásán ti tó Ubay ibn Ka'b ti tó nípa kíkà lásán bá ṣe ń ka Kùránì lásán ìmọ̀ kún bẹ́ ìwọ sí ìwọ tí ó tẹ̀lé ka Kùránì ìwọ tí ó gbéde lábá Kùránì Yorùbá wọ́n kà tán fún Yorùbá ọ́ tún tukutu
Jamiu adegunwa ṣé wọ́n tó lè sọ lábá ò ní sọ pé ilé tó ga ní lábá tó bá sọ Jamiu adegunwa bí mo ṣe ní tó yìí bí mo ṣe ní nǹkan tó yìí tí bá pàdé ẹ̀ anytime tí mo á ju gbólóhùn kan sẹ́lẹ̀ ní lábá tó wá sọ bí mo ṣe ní kódà kí n má ní kankan ní account màá bẹ̀rẹ̀ sí ní gba owó jọ fún ẹ láàrin ọjọ́ tí ò ní pa ara màá fún ẹ ní Jamiu adegunwa kí n má sọ àṣejù torí pé bí mo ṣe ní tó yìí tí kò bá ti jẹ́ mo ṣe ń sọ̀rọ̀ yìí ni tí báyìí mo ṣe ń sọ̀rọ̀ yìí ni tí mo lè rí ẹ ni ó kéré jù màá bẹ wá 300,000 màá bẹ wá bó jẹ́ kí n lọ yá díẹ̀ mọ́ kí n fi kún màá bẹ wá 300,000 màá fún Jamiu adegunwa ó dá mi lójú òun mọ kankan rárá ni tí ẹ̀mí mú ẹ nìyà ó gba àwọn tó kù tó ń ka ń ṣe comparative bí táwọn náà ń sọ kọ̀tọ̀kọ̀tọ̀ bíi tiẹ̀ ó gbọ́n lákọ̀ torí pé èmi tiẹ̀ pé aláwọ̀ lọ́nkọ̀ fẹ́ kí mi kọ́ mọ̀ pa ibeli kò ń ṣe láì kò ń ṣe ìmọ̀pọ̀ mímu múra tí wọn adúgbò kan tá à ń hàn sọ́yìn Bukhari mutafa kan lè yìí wọ́n á tọ́ sàmáyé àwọn àdìsí kúnlẹ̀ ìmọ̀lá àdìsí wà ń bẹ́ ìmọ̀pọ̀ ńlẹ̀ tá à ń kọ́ so ní màá ti pé ọ̀rọ̀ tiẹ̀ so to anytime kódà ó yẹ ọdún mẹ́wàá kó tún sì máa lọ máa kọ́ lábá gan láti sìn pé tíjọ́ ta bá padà pàdé gan tó dájú ni pé àwọn nǹkan tó ní mọ̀ ọ́ tó máa kọ́ ta bá pàdé náà ni pẹ̀lú pé èyí kébí à ń sọ pé ìmọ̀ wà nílẹ̀ fún wa à ń sọ pé nǹkan tó fẹ́ kọ́ tó pọ̀ là ń sọ sí ta bá tún pàdé gan àwọn nǹkan tó kù tó tún ọ yẹ kó tẹ̀míhídì ilé ìgbé tẹ̀míhídì àwọn ọmọ ọdún 4, 5, 6 tọ́ṣẹ̀ bẹ̀ẹ́ kéwú tọ́ṣẹ̀ fi máa pé alifu ni arafiki lẹ́tà aláàkọ́ bá lẹ́tà ẹlẹ́kejì ibẹ̀ ni kó yẹ kó lọ jù ọ sí tó wọn náà ń pè ẹ́ mufti tó ń pè ẹ́ ní ṣéwò tó ń jọra rẹ lójú nínú wa ń dá sí ẹ̀yin tẹ́ ń pọ̀n lẹ́yìn ṣé ẹ̀yin náà ti rí pé ẹ ti rí báyìí nísìn ó ti wá bú ànábì yín nísìn obìnrin tẹ́ ń pọ̀n lẹ́yìn kí lẹ́ ṣe sí báyìí bọ́lá ṣe máa ń ṣe níyàn ikú òun ní tako súnà tẹ́lẹ̀ ẹ fi máa bú tako súnà àfikọ́ lọ́n dojú tì ẹ wo àwọn kan wọ́n fi máa tako súnà bàbá tí mo play ọ̀rọ̀ wọn tán yìí bàbá yẹn lọ́wọ́ pé kó máa tako súnà bàbá yẹn náà ti fárún gbọ̀n wọn wọ́ọ̀rì bàbá tó nínú gbọ̀n ní ọ̀dọ̀ bàbá yẹn nínú gbọ̀n bàbá yẹn ilé ké wọn ni bàbá yẹn ti ń ṣiṣẹ́ o bàbá yẹn wá tako súnà kí lọ́wọ́ ṣe ọlọ́wọ́ adó YouTube ọlọ́wọ́ alẹ́ bàbá yẹn kó nu Islam bàbá yẹn wá fi Islam lẹ̀ ṣé ẹni tó ń tako súnà tí ó wá lóhùn ṣe Islam mọ̀ tí bá ṣe lóhùn ṣe Islam tún súnà mọ̀ ìbá níbi bí ó mọ̀ kí súnà ò dá ó wá lóhùn ṣe Islam mọ̀ ṣé yẹn láàkọ̀ rẹ̀ kún yẹn tí wọlé lóhùn wọlé ṣe Islam ṣé yẹn láàkọ̀ rẹ̀ kún kó tako súnà primary gan ò ti ṣe débi tó wá ń bọ̀ ní secondary súnà lọ́nà ẹni tó ń ṣe Islam gan ò tí gbọ́ súnà yìí gan tí ò tí nígbà tí ó pa ìmọ̀ kan rẹ̀ kò tí jẹ́ kó mọ̀ kí súnà lọ́nà ìwọ tó ti ẹ̀wọ̀n kú mọ̀ kí Islam gan lẹ́sìn tó sákúrò mẹ́ lọ́wọ́ mọ̀ kí súnà kò dá so a wà rú àwọn ẹni ṣe pọ́nà dórí tí wọ́n ni ẹni tẹ́ fi ń tako súnà ó wá padà kó wá kó nu Islam ṣe ẹ̀ dọ̀ta rẹ̀ abẹ́ ní dọ̀ta rẹ̀ àbí yóò dọ̀ta yẹn bí kò ní dọ̀ta yín àbẹ́ ṣe máa bá ṣe so bọ́lá ṣe máa ṣe fún gbogbo àwọn tó ń tako súnà nìyẹn so ẹ pé ọ̀rọ̀ Jamiu adegunwa ilé kò ń ṣe ọ̀rọ̀ tí wọ́n máa ń kà kún ọ̀rọ̀ ẹni tí nǹkan ti rọ́ọ̀lù nù kò ń ṣe tẹ bó ṣe wà ní àwọn mọ̀ dáadáa ni aláìmọ̀ kan ni kò mọ̀ kankan rárá ni kò dẹ̀ ní ẹ̀kọ́ wá sí ọ̀hún náà gan bí kó máa bá àwọn èèyàn jà náà lórí ẹ̀kọ́ máa bú èbú náà ó ṣe kẹ́kọ̀ọ́ lára pọ̀ jù tó pé tẹ́tẹ̀lẹ̀ kò wulẹ̀ ń ṣiṣẹ́ aláìmọ̀ kan iṣẹ́ àwọn àfáàní gbogbo àwọn sàbẹ̀ tó ń ṣe ó nímọ̀ nípa ẹ̀sìn dé pé kódà a tún máa dáàbò wa lẹ́kọ̀ọ́ ó ṣe òmò kí n tánà bíi sọnù ẹ wo ká àdìsí tó sọ̀rọ̀ nípa sáà wákàtí jọjímọ̀ tí kábùlà àbárò ń sọkúsọ fún aboyè yàrá sọ fún abdullahi sin aboyè yàrá wọn ṣe méjì kábàlù yìí máa jẹ́ ìrọ̀lẹ́ anábì ní kàmáàkì ń lásìkò yẹn kábùlà àbábò ní ṣe abdullahi àgbà Yahudi ni o fún wọn tó padà wá sí Islam wọ́n wá di olùmọ̀ ńlá ní Islam wọ́n ń gbé aboyè yàrá lẹ́kọ̀ọ́ aboyè yàrá tẹ́kùn ló gbà dé síwájú so pé ṣé o mọ̀ pàánà bí ní àsìkò yìí tẹ́lẹ̀ bá ṣe lẹ́yìn irun asùlẹ̀ tí ò kó omi tó wà tí òun fi wọ̀ ṣẹ́ni tí sì ń retí irun tó kírun tó ń retí irun míì ọwọ́ fi sọ́láàtì ó ṣe ń kírun lọ́wọ́ náà ni so táwọn ìbá ní ọwọ́ akọ́rí mu ìsọ̀lì tó ń kírun lọ́wọ́ tó yẹ́sàlùlá tó ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run so ó ń kírun lọ́wọ́ so ó túmọ̀ sí pé ó ń wà lórí irun náà ní lásìkò yìí so túmọ̀ sí pé ànábì ní ká má kírun àyíjú tó dúró lẹ́yìn asùlẹ̀ tó ń retí mọ́gìrìbì yẹn ó ń kírun lọ́wọ́ náà ni so kò takora wọn tòun tí àbúrò yàrá wò ní pé ní ànábì ní ká má kírun ní àsìkò ìrọ̀lẹ́ yẹn ànábì dẹ̀ ní ẹni tó kírun lọ́wọ́ tó ń bẹ Ọlọ́run fún nǹkan ní àsìkò yẹn ni à ń sọ pé àsìkò gbàdúrà ni
kámẹ́rà báwo ni kò kírun lásìkò yẹn ṣùgbọ́n tààrà kó ń retí ìrun láti ẹ̀yìn asùn yẹn náà ó yẹ ìrun náà ló ṣì wà sàsùn yẹn náà ni ọ wá pọ̀ bẹ́ẹ̀ Abdullahi ibn Abbas bó ṣe ní ìmọ̀ tó òun náà máa gba ọ̀rọ̀ látọ̀dọ̀ irú àwọn ẹni báyìí torí pé àgbà ni àgbà àfáà ni gbogbo àwọn tó jẹ́ àgbà àfáà ẹ̀sìn àwọn iṣẹ́ wọn ni alhamdulillah ó sì wà dáadáa ní sòwòdí yà láwọn lu sọbátì a máa manage èèyàn bí Alhaji Adépọ̀jù táwọn máa manage torí pé táwọn orientalist bá dé ìsìn tó bá àwọn tó jẹ́ pé àwọn lọ hó hadith fún wọn tó dẹ̀ ti ń ṣe fún yín dáadáa ò ní rí dáhùn torí pé àtó wulẹ̀ ń ṣe ò mẹ́sìn òun ka ibeli tó pọ̀pọ̀lọpọ̀ wọn náà wulẹ̀ mẹ́ ibeli wọn ni tó bá rán àwọn tó lọ study Islam dáadáa tó wà ń lo òyìnbó yẹn bíi Moshe bíi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a mọ̀ wọ́n mọ̀ pé ọlọ́mọ ọ̀padà yìí sí pé ẹ ká lo double standard fún wọn ni ẹ ká yìí sí agbárí ọ̀ ní rí technical ìdáhùn tó jẹ́ professional ìdáhùn tẹ̀sìn ọ̀ ní rí ìdáhùn ní wẹ́sí pé iṣẹ́ àwọn àfà owó làwọn padà pé ìgbọ́n tí wọ́n tún bẹ́ẹ̀ náà yìí náà ẹ̀kọ́ ẹ̀sìn táwọn kọ́ àti ìrìn táyìn fún odò nǹkan ṣé yàn tí máa ṣe irú tó tẹ̀ á yóò lòdù paraku tó Jamiu ó mọ kankan rárá ni ìwọ náà lọ wá ń sọ bàtà wá ń kọjá yẹ tánà bí ó mọ̀ Abdullahi ibn Abbas ni mẹ́ka jùlọ yóò máa ṣe mùdárọ̀ sọ Kùránì fún Ànábì àyà yìí ni ìtumọ̀ ẹ̀ ni àyà yìí ni ìtumọ̀ ẹ̀ ni àyà yìí ni ìtumọ̀ ẹ̀ ni Ànábì Muhammad sallam wá kọ́ Abdullahi ibn Abbas àwọn ọmọ kí Abdullahi ibn Abbas gan ó mọ tán ń pè wọ́n ni bíi Mujahid ó mọ tán ń pè wọ́n ni Mujahid ó ní àrọ́tún ala ibn Abbas al-Qur'an thalatha àrọ́dọ́t òkìfù inda kulli ayatin ó ní òun gbé kan lọ bá ibn Abbas tafsir àwọn àgbàánu tafsir àwọn àtìmọ̀kẹ́ ibn tafsir Abdullahi ibn Abbas Abdullahi ibn Mas'ud ọtí ń pè Ubay ibn Ka'b àwọn àgbàáfáànu tafsir nìyẹn tẹ́ pé ọ̀rọ̀ wọn náà ní ọ̀rọ̀ tafsir máa padà sí inú wọn aláwọn ọmọ kéwù tí wọ́n sẹ́ ìwọ sọ pé nítorí bí wọ́n aláwọn ọmọ kéwù wọn ló ń sọ pé òun áyà kankan ẹ̀mẹ́ta lòun ka tafsir ọ̀dọ̀ Abdullahi ibn Abbas táwọn ibi tó kó kẹ́kọ̀ọ́ rẹ̀ ànábì táwọn ibi tó sọ bẹ̀rẹ̀ ọlọ́run tó fún onímọ̀ Kùránì ẹ̀mẹ́ta lòun gbé Kùránì lọ́ba òkè fún ìdákùlẹ̀ ayati àwọn sì ka gbogbo Kùránì pátá òun áyà kankan tóun bá ti kà áyà kankan òun máa dá dúró mẹ́ pé kí láyà yìí sọ yóò sì sọ túmọ̀ fóun áyà kejì kí ló sọ gbogbo áyà Kùránì pátá lòun gba ìtumọ̀ lọ́wọ́ Abdullahi ibn Abbas àwọn sàbẹ̀ nìyẹn àwọn sàbẹ̀ ànábì nìyẹn so ni wọ́n sọ pé nǹkan wọn àtànábì tí mi ò mọ̀ nígbà wo tí mo lásìkò tí mo tẹ̀ tí ń parẹ́ lọ yìí o tiẹ̀ sọ pé nígbà tí mo ṣì wà àsìkò tí mo tí ànábì sọ pé àgbẹ̀rẹ̀ àpẹẹrẹ ìgbẹ̀yìn ìgbà ní wọ́n ní pé mo máa kásẹ̀ ńlẹ̀ lọ àsìkò tí mo ti ń kásẹ̀ ńlẹ̀ lọ ni wọ́n ń sọ kó sọ káàtẹ̀ àtẹ̀jẹ́ tí ó tẹ̀ nímọ̀ tábà sọ pé bí àwọn ọmọ tó ń sọ níwọ̀n lódò tó ò lè sọ tó ò lè hun ọ̀rọ̀ papọ̀ yìí lábáwá kò sọ Kùránì Yorùbá tó ń kà fún ẹgan wọ́n tún kà tán wọ́n tún tuntun wọ́n ti kà Yorùbá o wọ́n ní Yorùbá ẹ̀wọ̀n pé Yorùbá wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ púpọ̀ wọ́n ní ìyẹn ò lè fi ìdí ìgò kò lè fi kọ́ ó níbi tó yọ olódòdé ìdí ìgò fún rẹ̀ kí ni tẹ́lẹ̀ ó kò tún lè tó bá tún kó fi kọ́ ó gan kò tún ní kọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Jamiu ṣe rí wọ́n ka Kùránì ní Yorùbá fún ẹ lọ tẹ́tí gbọ́ àwọn afáàlú lè máa yé nà Kùránì tó ká fún ẹni Yorùbá yóò tún tukutu tó ti wulẹ̀ kàn Yorùbá tẹ́lẹ̀ àwọn àfáà tó tu gan nílẹ̀ Yorùbá wáyìí láwọn àfáà tó tu láwọn àfáà tó ti mọ̀ kò ní ìmọ̀ dárúkọ ṣé Saudi padà ní kọ́ padà tuntun gbàtọ́ tuntun ṣé wọ́n rí pé mistake wà nínú ọ̀rọ̀ wọn àwọn àfáà àgbà nìyẹn ká máa sọ̀rọ̀ olódo wọ́n á sọ pé ntí ànábì mọ̀nù Kùránì ìwọ mọ̀ so àwọn wá láti wá fún lẹ́sì àwọn láti wá fi àyèmọ̀ kan rẹ̀ hàn káyọ̀ lè mọ̀ pé a mọ̀ dáadáa ó mọ̀ kankan so ọ̀rọ̀ rẹ̀ ń sọ̀rọ̀ tí a máa ń kà kún àwọn ará ẹlòmíràn táwọn náà yóò máa sọ pé wọ́n ń bá wí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn mùnáfíkì ló pọ̀ fà náà lómi mùnáfíkì ló pọ̀ fà náà lómi èèyàn sọ ọ̀rọ̀ báyìí ànábì ó dẹ̀ ṣọ́ọ̀kì mùsùlùmí ni wọ́n ṣá ó tún ní ọ̀ndà lóhùn ó tún bú àwọn tó ń da lóhùn wàláhì àti ẹ̀sọ́ tàwọn kèfèrí tí kan Christian kan náà tó lọ́ nà ọ̀nù wa ìgbà tó ń bú àwọn Christian kí la fẹ́ sọ sí kí ló kàn tiwa tẹnu bá ń dùn yẹn tẹ́ bá tó fi lésì ẹ̀ fún lésì ètò ìgbé wọlé ìgbé dání náà lẹ̀ fi lè fún lésì à ń sọ̀rọ̀ ní ìtànà ọ̀rọ̀ ní Islam òun nà ọ̀nù wa láti ìta ṣùgbọ́n ìwọ ni ìwọ mùsùlùmí èwo ni tiẹ̀ tó ń sọ pọ́n fún lésì ṣó dẹ̀ mùnáfíkì ló pọ̀ jù nínú ẹlòmíì wàláhì
òun lẹ́sí pé ní àwọn ọ̀rọ̀ kàtìkàtì yóò ti ń sọ ti pẹ́ èyí tí ń sọ ti pẹ́ ok nínú Kùránì yìí náà sì ó sọ̀rọ̀ kan nígbà kan ó ní take it easy o ẹ̀yin tẹ́ẹ̀bà tí ìfọyín dé sàlẹ̀sàlẹ̀ kẹ máa wúkọ́ báyìí ẹ̀ tí ìfọyín so wọ́n ti ń pè ó sọ̀rọ̀ kan nígbà kan ó ní àwọn súrà kan wà nù kan tí ò wúlò mọ́ wàláhì ọ̀rọ̀ yìí ò ṣọ̀rọ̀ ìdí ọ̀mọ́ oníṣúra kan wà nínú Kùránì tí ò wúlò mọ́ ó wá sọ example ó ní ìzájá anásùláì kò dẹ̀ mú ọmọ Kùránì náà akọ̀kà bàtàbàtà kan báyìí náà ni ní ìzájá anásùláì fatihu ẹran tí ìrànlọ́wọ́ Ọlọ́run àti ìdẹ̀gbà àti kíní bá ti dé bá Ànábì kò kúkú mọ tẹ̀sùn tó ń kànáà so ìzájá anásùláì fatihu tí ìrànlọ́wọ́ Ọlọ́run bá àti gbígbààyè fún Islam tó bá ti dé wá bá Ànábì tọ́nà ti ibi tí ò ti lè ṣẹ̀sìn Mẹ́kà ni tọ́lọ́n ti wá gbà fún ọ tó wá ti rá àwọn èèyàn tó ti ń wọnú Islam àfọwájá ó ní àwọn èèyàn ṣáà ti wọ̀ Islam bílẹ̀ àwọn èèyàn ṣáà ti wọ̀ Islam pàṣẹ bí ibi àmì rọ̀bíkà so ẹ kò tiẹ̀ èmi máa mú mọ́rọ̀ débẹ̀ yẹn ibi tó ń fẹ́ lò rẹ nìyẹn àwọn èèyàn ṣáà ti gbà Islam ayé àwọn ìṣẹ́ mọ́ ó ti ṣe tiẹ̀ ẹ gbọ́rọ̀ kò iṣẹ́ mọ́ kíkà lásán gan-an ìbádà kan ni kíkà lásán lẹ́yìn náà nígbà ìpò ló do ara rẹ̀ tí ò mọ̀ ọ́n kan Ọlọ́run ní fasabbih bihamdi rabbik wà nábì tó bá ti rí àwọn nǹkan ta sọ yìí máa ṣàfọ̀mọ́ pẹ̀lú dídúpẹ́ fún Ọlọ́run ọba rẹ̀ so òun ló bí subhanallah bihamdi ẹwọ́ ẹ̀sán táwọn nábì fi sẹ́yí subhanallah bihamdi ìjàmbá ń ṣe tó yẹ pé síwá yóò iṣẹ́ mọ́ ibo láti rí àǹfààní subhanallah bihamdi wastaghfiruhu Ọlọ́run ní wà nábì máa tọrọ àforíjìn lọ́wọ́ Allah innahu kana tawwaba and ọba tó máa ń foríjì tó máa ń foríjì ẹni tó máa ń gbà túbà ẹrú ẹ̀ rẹ́sìpẹ́ náà sọ́lá láti ìgbà tọ́lọ́run sọ́yà ìkalẹ̀ ẹwà dúró tẹ̀sí náà fà sọ lórí ẹ̀ Ọlọ́run Anobi sọ́lá láti ìgbà tọ́lọ́run sọ́yà ìkalẹ̀ ẹwà dúró tẹ̀sí tó ní ṣe tẹ́ pé àwọn súrà tánà yóò tó bá fẹ́ kà gan tó fẹ́ kà lẹ́yìn àwọn àyà yìí lẹ́yìn àyà ìsọ̀kalẹ̀ gan táwọn súrà tánà yóò fẹ́ kà ewu bá nàbí ṣe máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú tẹ̀síbẹ̀ ẹwọ àforíjì tánà bí iṣẹ́ paná mọ̀ astaghfirullah atubu ilayh àwọn ẹ̀kọ́ tó tóbi inú Islam látara súrà yìí tóun sọ pé kò wúlò mọ́ látara pé àwọn ọ̀rọ̀ ọ̀dẹ̀ tó ti lè ti gbọ́ lẹ́nu àwọn àfáà míì náà táwọn náà máa ń sọ̀rọ̀ ẹ̀ àtàwọn tẹ́ pàtàrà yìí ní wá mọ̀ tóun náà ń wíká wọ́n tó ní mẹ̀sìn ohun tí ó bá ti sínú Bíbélì tó gbé dání tí ò sínú Kùránì òun náà ló fi ní kọ́ máa jájá tí pé kò ní ìmọ̀ ó ní kọ́ máa jájá yóò máa bẹ̀rẹ̀ tí máa sọ kátàkátà ọ̀rọ̀ sí hadith Ànábì ẹjọ́ olóò agbọ́ká Ànábì jájá rí ẹjọ́ olóò agbọ́ká àwọn sàbí ẹ̀ jájá rí ayájẹ́pá Ànábì sọ̀sọ̀ padà ní kọ́ padà kó gbajá Mẹ̀dínà kúrò nígbà tó yá Ànábì ní kọ́ padà kó gbajá Mẹ̀dínà kúrò ayájẹ́ pé àwọn ìsọ̀rọ̀ ti pín ní tó bá ń sìn ẹni tó bá ń sin ajá mẹ́rin tánà kẹ́lẹ́bán ilà kẹ́lẹ́bà mashiatin aw sayrin nuqsamin amali kulla yawmin kìrọ̀tọ̀ ẹ wá dúró ẹni tó bá ń sin ajá wọ́n máa dín iṣẹ́ rẹ̀ kù lójoojúmọ́ ní kìrọ̀tù méjì so ọ̀rọ̀ tí ẹ tẹ́ ń ṣe ọ̀rọ̀ akọ̀ wá láti àwọn afáàdì sọ wọ́n ní kí obìnrin tẹ bá rí mọ̀ntánà bíi tí ó mọ̀ ẹ mú wá látòrí Jamiu Adégún àtàwọn sọ̀ǹgbé rẹ̀ ẹ mú wá tèmi wá ń sọ tèmi nísìn wípé ní obìnrin tí Jamiu Adégún àtẹ́sí ní personal issue pẹ̀lú ẹ̀yin máa pè yín gbọ́n mi máa ra pẹ̀yìn díẹ̀ tẹ pé Jamiu Adégún àtẹ́mọ́ lọ court torí ọ̀bọ̀ Jamiu Adégún ayé ọ̀rọ̀ inú tẹ́fì mọ̀ pé òun ṣe tí ẹ̀ máa ń ka ọ̀rọ̀ rẹ̀ kún ẹni tó máa ń tẹ̀sẹ̀ bọ́sẹ̀ káàkiri náà ni bí kò sọ pé ẹnìkan gbowó ní Saudi kan kọ́ bí lọ court kó padà wá bẹ̀bẹ̀ bí kò sọ pé Alhaji Yusuf Adépọ̀jù ìyẹn mo wò yẹn ń tiẹ̀ mo wò pé ó ń ṣe manage ni ìgbà àwọn tó ń gba Ìsìlámù yẹn àìtànjẹ ni on plan ẹni kọ́ bí lọ court kó padà dé kó ní òun ṣe máa sọ bẹ́ẹ̀ òun fọ́tò òun ṣe máa sọ bẹ́ẹ̀ òun sọgbórú yín náà irú èèyàn báyẹn ọ̀pẹ́ ní tó máa tẹ̀sẹ̀ bọ́sẹ̀ tí ò mọ̀ torí ò pé jákọ̀ sọ̀rọ̀ tákàdá máa túbà lẹ́yìn létà tákàdá máa ṣàfọ̀mọ́ ara rẹ̀ ṣé òun náà ní wàásù fánàbí ọmọdé sọ lẹ́wàá ká ọ̀rẹ́ rẹ̀ kún ẹ̀sùn pọ̀rọ̀ bẹ́ẹ̀ ni má daṣu rẹ̀ lóhùn fún má rò kó òun mọ tóun sọ so òun ṣe ń bọ̀ sí
tó pé èèyàn láti tọ̀mọ́lẹ̀ sí ìyálé mi tiẹ̀ wá láti wá ṣe ju pé láti wá jẹ́ káwọn èèyàn mọ̀ pé ilé yìí o tó wá jẹ́ Jamiu Adegunwa o tábà ipá àti ẹ̀fẹ́ sọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ lè rí ìṣirò fídíò mi kẹ́rin kí mo sọ ok ká a mọ̀ dáadáa tó bá jẹ́ yẹn aláìmọ̀kan ni Jamiu Adegunwa aláìmọ̀kan ni kò mọ̀ kankan inú ẹ̀sìn tó bá jẹ́ ní ẹ̀sìn tó bá jẹ́ ní bíbélì tó ń kà gan èmi ti pẹ́ tí wọ́n ti mọ̀ kí wọ́n bọ̀ yìí kò understand bíbélì ọ̀hún náà lọ yìí ti nà ẹ wo tí Alhaji Yusuf Adépọ̀jù bá ń báyàn ṣe debate ẹ máa rí pé máa ṣe debate pẹ̀lú wisdom tó ń ti pé àwọn náà tó bá jẹ́ debate Bible to Bible ni o jápé ti ọ̀rọ̀ ẹ̀sìn àwọn náà àwọn níbi táwọn náà mọ̀ tó pé gbogbo àwọn tá náà tẹ bá àwọn yẹn tí wọ́n gbé àdìsọ abáyín náà tí wọ́n gbé àdìsọ abáyín rí bí yanjú ẹ̀sìn tó pẹ́ ń ṣàfàṣọ kò ń ṣẹ́yìn ṣùgbọ́n tàbá tẹ̀ wọ́n manage àwọn yẹn àmọ́ manage àwọn yẹn bí Alhaji Adépọ̀jù kò ń ṣe bí Jamiu olódo tí ò mọ kùnránì bíbélì òun gan-an àwọn máa fún wọn ní a máa fún láwọn ẹ̀rí bíbélì tí ó máa tako gbòòrò tó gbé dání pé Jésù padà mọ́ ẹ̀ lè gbọ́ ẹ̀nà Alhaji Adépọ̀jù pé Jésù padà mọ́ náà ṣáwọn ọmọ rọ́bìṣì tó ń kà ní bíbélì tí ò mọ̀ túmọ̀ rẹ̀ ọ̀tọ̀ ní kí wọ́n káwọn ka bíbélì lásán ọ̀tọ̀ ní kí wọ́n gbọ́ tí bíbélì yẹn ń sọ yé ọ̀tọ̀ ní kí wọ́n gbọ́ tí ẹsẹ̀ bíbélì yẹn ń sọ yé àwọn ẹsẹ̀ bíbélì kan wà tẹ́ pé nítorí ń sọ kọ́ nìyẹn nítorí ń sọ yẹn kọ́ ló ń sọ so ok lákòójú yẹn ń sìn àwọn ẹsẹ̀ bíbélì kan wà tẹ́ pé ó kọ́ òun fẹ́ máa ṣì sọ ni ẹ má yẹ kí n lọ bẹ̀ ó pọ̀ torí àwọn kan wà tẹ́ alhamdulillah níwọ̀n bá tá a kọ́ ibèlì a kọ́ pẹ̀lú ìwò torí pé kí akẹ́kọ̀ọ́ fẹ́ lọ kọ́ lásán pé kàkọ́ máa jáde kàkọ́ máa bá yàn kàkọ́ máa ti sọ pé à ń ṣe comparative no à sọ díẹ̀ torí pé àti yàrá ti kéwú láti láti mọ ìwúlò pé kíní yìí Anobi ni wa hadithu an bani Isra'il wala haraj so wala tujadil ahla al-kitabi illa billati hiya ahsan àti báwọn bá wọn ní fanfa ọ̀rọ̀ wọn tàbí ẹ̀fà yẹn afẹ́ kọ́kọ́ treat ẹ̀ tó kí kùhánì wà muhaiminan alayhi ọlọ́run pé òun ló wá tún gbogbo rani tí gbó àṣìṣọ́ àríwí ògbòbàjẹ́ wíwà náà àwé tó kù òun ló wá kúrì fọ́ọ̀mù ló wá tún ṣe so àwọn máa study rẹ̀ ní tí kùránì sọ ń bí torí pé normally kò sí tẹ́lẹ̀ fi pé kẹfẹ́ iṣẹ́ sì tó ju súnà Nabi sallam lọ ẹ̀rí wà nù kùránì súnà Nabi sallam lẹ́ẹ̀fì ló ṣe kíni tí wọ́n lọ́n sí pé ní wa ya'allimuhul kitaba wal hikma so súnà Nabi sallam ọlọ́run sọ pé ayyuha an-nas inni rasulullah ilaykum ó gba àwọn èèyàn ọlọ́run ṣe kíni wà lẹ́tí bá ń kàfẹ́ ummiyin rasula ó gba àwọn èèyàn pátá ọlọ́run rán Ànábì sí ìtọ́lọ́run ti máa sọ pé òun rán Ànábì sí gba àwọn èèyàn ó ní kó máa kọ́ wọn ní Quran àti hikima rẹ̀ so sunna Quran náà láàpì fún àwọn èèyàn sẹ́sìn àní tàbá fẹ́ kọ́kọ́ demolish irọ́ wọn a lè fi ibèlì wọn demolish ẹ̀ ìwé ibèlì náà láwà gbé pé òun náà gan nínú òun náà lè pé ẹlẹ́mí padà sọnù látara yóò sọnù tí Jamiu Adegunwa sọnù tó ní Jésù padà mọ́ torí pé ibèlì sọ pé Jésù padà mọ́ torí pé ibèlì sọ pé ṣé ibèlì ni ẹ̀sìn tiwa ní. so làá fi wò pé àwọn nǹkan mi wà gan àgọ́ tẹ́ pé yẹn gan Jamiu Adegunwa àgọ́ tó gbọ́ inú ibèlì yẹn gan tó gbọ́ inú ibèlì yẹn gan tẹ́ pé àwọn àti mọ̀ pé tó kàí gan wọ́n lọ ka ibèlì yẹn láti ní báyìí tó ń sọ ní báyìí sọ báyìí tó bá kàn mí ní King James red letter King Bible mo nílé yóò máa fún ẹni reference pé yín báyìí tó sọ yìí ó wà yín báyìí tó bá kà ọ́ pé kí n tó ń sọ báyìí lé òun ni ok ibi tó ti ṣìnà ní bá a bá jọ àwọn kí ẹ fi rí àwọn ọ̀rọ̀ míì táwọn àwọn Christian mi wọ́n tún máa túnṣe láàrin ara wọn pé eléyìí ò rí bẹ́ẹ̀ so bá a ṣe kọ́ ibélì nìyẹn so lẹ́yìn fi di pé tẹ́bà gbòòrú wọn ẹ̀ tẹ́bà ṣàlàyé ẹ̀sìn wọn fún wọn ẹ̀ ṣàlàyé wọn fún wọn pé bó ṣe yẹ kó rí kéké ẹ̀ máa dáadáa sí wọn lẹ́mìí wọ́n máa rò pé àbí ẹ̀ ń parọ́ fáwọn ni tó bá tu fún nínú odò sínú tẹ̀dọ̀ rẹ̀ Alhaji Yusuf try ó ti yé ok lákòójú rẹ̀ nísìn níbẹ̀lì sọ pé ní ìgbọ́n gba àwọn táwọn wọ̀nyí Jésù sọ pé ìgbọ́n àwọn táwọn wọ̀nyí tí wọn fẹ́ kó òun jọba lórí wọn ẹ mú wọn wá nísìnyí kí ẹ sì dúró wọn níwájú òun ẹ rí i pé ọ̀rọ̀ Jésù ni ẹ lè fi sọ pé àjẹsù tó kékeré dúró àwọn èèyàn àbí ṣùgbọ́n tẹ bá wò bẹ̀ yẹn Jésù narrate story àbá olówó ni ó narrate story èèyàn kan ni tó ti yé so ní ibẹ̀ yẹn ó láwọn ẹ̀kọ́ tó so wọn níbẹ̀ ṣùgbọ́n á padà sọ pé tọ̀ Jésù tó narrate ọ̀rọ̀ èèyàn náà ṣùgbọ́n fi wọ́n láǹfààní ni so tó bá fi wọ́n ṣe wọ́n láǹfààní yẹn náà ó tún sọ pé òun náà wà ní support ọ̀rọ̀ yẹn náà bẹ̀yẹn láti padà sọ pé òkè Jésù gan ta kó pé ká ṣe kí ni ká mú ìdá ká fi
káfi bá ẹni tó bá gbógun tiwa bẹ́ẹ̀ láṣẹ tí ayé ṣàlàyé yẹn tó máa yé tí òfin máa rò kẹ́hìn dáadáa tún òun lẹ́mìí. à ń fi léyìí jẹ́ kó mọ̀ pé bíbélì tó ń ka gangan ìmọ̀ ẹ̀ gan wà limited lórí ẹ̀ ká máa sọ Islam níta ń tún ẹ̀ máa sọ ilé nìyẹn gan ká máa sọ Islam Jamiu Adegunwa ọ̀rọ̀ rẹ̀ clear gan sí wa tí ó bá clear sọ́pọ̀lọpọ̀ so obìnrin tẹ wá ti pè lẹ́jọ́ ẹ pè lẹ́jọ́ lórí eléyìí náà à ń bẹ̀yìn àwọn ẹ pè lẹ́jọ́ lórí eléyìí náà ẹ̀yin tó wá kàn jù gbọ̀ngàn ẹ̀yin onífẹ́ ànábì ẹ̀yin onímọ́lídì ẹ̀yin ló kàn jù bẹ́yìn lẹ́sọ̀ pé nífẹ́ ànábì ìfẹ́ ànábì kó máa yẹ kí ìfẹ́ ànábì tó bá ti máa yọwó nìkan mọ́lídì tó bá ti máa yọwó màsàlárì tó bá ti máa yọwó nìkan lẹ́tí máa ń fẹ́ràn ànábì tó bá ti sọ̀tà ànábì ẹ̀ dẹ̀ ń dákẹ́ ẹ wàá filẹ̀ fáwọn oníṣúná táwọn tẹ́ ń sọ pé wọn fẹ́ràn ànábì tẹ́ ní àṣejù àwọn ọlọ́mọ á dáhùn ẹ wàá dúró yẹn tó ń dáhùn sí àwọn oníṣúná náà ẹ wàá filẹ̀ bọ̀tọ́ bá yìí di pé àwọn afáàn yín ní wọ́n sọ̀rọ̀ sí ayé ò ní gbádùn ẹ̀yin onífẹ́ ànábì ẹ̀yin onímọ́lídì tẹ́bà pé Jamiu Adegunwa lẹ́jọ́ ẹ pè lẹ́jọ́ torí tẹ́bà pè lẹ́jọ́ á gbà pé mùnáfíkì ní fẹ́ ànábì oúnjẹ ànábì lọ́sọ̀ ànábì tẹ̀yìn lọ́sọ̀ adúrọ̀ báyìí sí ẹ wá ń wò ẹ fọwọ́ lẹ́rọ́ anabi sallam yàwọn Aisha ó sẹ pé ní anabi sallam kò kí ń bínú ìdàn tún ìkà hurumatu táwọn bá fa tọ́ba kọ fa ìgbà ìwọ rẹ̀ ya tọ́ba fa ìwọ rẹ̀ ya wọ́n bu ni wọ́n sọ anabi ń bínú àti rádìí sọ lóríṣiríṣi bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́ba fa ìwọ ọlọ́run ọba ya wọ́n ta pàṣẹ sí ọlọ́run anabi ó máa ń bínú òun ní ìbínú ẹ̀ ó pọ̀ jù Abdullahi ibn Mas'ud no Abu Sa'id al-Khudri kọ́ ni ó ní wà ní Tirmidhi àdìsí wà ní Tirmidhi ó ní wà ní Tirmidhi wà ní Shama'il Tirmidhi ó ní kana Rasulullah sallam ashadda haya min al-uzur fi khidriha àbí àwọn ní Anabi sallam kana ashadda haya òun ní ìtìjú rẹ̀ fi ń pọ̀ ju Anabi máa ń tijú ju min al-azra fi khidriha Anabi máa ń tijú ju obìnrin tí tàti mọ̀ pé ní báyìí ó ti ń lọ fẹ́fẹ́ ó ń lọlé ọkọ o so a máa fi wọ́n sẹ́yìn cotton wọ́n fi wọ́n sẹ́yìn cotton tí bá wọnú lé gan ìlérí wọn mọ́ wọn ní jáde mọ́ pẹ̀lú ìtìjú pé ayé tí wọ́n káwọn àwọn padà lọ́nú lé ọkọ àwọn èdè máa ti ju irú obìnrin bẹ́ẹ̀ lọ àṣà àwọn lábáwá ni àdẹ̀rọ àwọn èèyàn mìíràn táwọn náà náà ṣàyìn ilẹ̀ Yorùbá náà lóbìnrin bá ti ń gbé tàti mọ̀ ọkọ rẹ̀ báyìí ẹ̀ ẹ́ di pé kódà ẹni tó kọ́ tó fẹ́ gan wọn nílé wọn máa rán yàn síra wọn ni gbẹ́wọ̀n kánà ìdákẹ́rì amúrán àràfúnà fi wájì mẹ́ta bá tó bá kó ìra nǹkan kan ta ṣe tí Ọlọ́run ò fẹ́ bí a sọ̀rọ̀ àṣìǹkan kan ní tó takò ẹ̀sìn Ọlọ́run á ti rí lójú tójú rẹ̀ ó ti pọ́n báyìí tójú rẹ̀ ó ti change ó ti yí padà bí Ànábì ṣe rí nìyẹn bánabi ṣe bí mùsùlùmí náà ṣe máa rí nìyẹn ẹ wá ní wọn ní dáálòhùn èèyàn sọ̀rọ̀ sànàbì ẹni wọn ní ànígbérata tó bá ń bú àá ní àmà rẹ̀ ni ṣùgbọ́n tó bá ń bú Ànábì àbí ń bú sọ̀rọ̀ ẹ̀sìn àgbàrata so ẹ̀yin sọ pa fi ń pè ẹ̀yin ní bídíà ẹ̀yin ní mólídì bídíà náà ni ẹ̀yin ní mólídì ẹ̀yin ní súfì tẹ́lẹ̀ fẹ́ Ànábì ẹ pè Jamiu Adegunwa lẹ́jọ́ tẹ́ bá ti pè lẹ́jọ́ ó tún sọ pé ìfẹ́ ẹ̀rọ nífẹ̀ẹ́ yín mùnáfíkì gan ló pọ̀ jù ìtèmi fẹ́ fi kún tèmi ni so ọ̀rọ̀ mi kó má pọ̀ jù kí Ọlọ́run kó dákun kí torí táwọn fẹ́ fún náà ní kọ́ Ọlọ́run fi mọ̀nà torí tó bá bá ilé ikú wọ́n pè ń kéfèrè wọ́n ṣe ní má pè ń kéfèrè náà wọ́n ṣe ní má pè ń kéfèrè àwọn tó ṣe àwàdà lásán tó ṣàwàdà lásán Ọlọ́run ní wọ́n ti di kèfèrí Ọlọ́run tó wá bí wa Ànábì tó wàlẹ́yìn sáré táwọn lẹ́kọ̀ọ́ lónà innama kunna nakhudu wa nal'ab tó bá bí wọ́n sọ pé ní àwàdà láǹkan ń ṣe Ànábì àmín ẹ̀ Ọlọ́run ní kul abillah ẹ̀ wàá mọ̀ tẹ́ fi ṣàwàdà mọ́ orí yóò pé mọ́ sọ́lọ́run wàáyà àti àtàwọn ọ̀rọ̀ rẹ̀ wa rasuli àti òdíṣẹ́ rẹ̀ kuntum tastahzi'un lẹ́yìn máa fi wá ṣàwàdà bí lẹ́fín ṣọ́ Ọlọ́run àtọ́bẹ̀ lẹ́fín ṣàwàdà látàn tẹ́sìrù ẹ má wá àwí mọ́ ẹ má wá àwí qad kafartum Ọlọ́run ọba ló ń sọ Suratu Nisa ni ẹ ti di Suratu Tawbah ni ẹ ti di kèfèrí ba'da imanikum lẹ́yìn ìmánì tẹ̀tí ní tẹ́lẹ̀ àwàdà lásán nìyẹn làwọn kan ṣe ìwọ wá ń fi ran ilẹ̀ pé Ànábì ìwọ mọ tó ń sọ ni ẹgbẹ́hùn kọ́kọ́ dá wàhálà lẹ̀ náà kọ́kọ́ máa rán yẹn náà ìtànàbí ò mọ̀ ìwọ mọ̀ ìwọ tún fi ran ilẹ̀ kí wàá ló táwọn bá tún pín kèfèrí bí bá ṣe wọ̀ fatekfir mithlika aula irú rẹ̀ náà lọ yẹ ká pín kèfèrí irú rẹ̀ náà lẹ kọ́kọ́ pín kèfèrí àwọn pín kèfèrí
wà ní kí àwọn míì wà ń gbẹnu àwọn tó jẹ́ pé ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ náà kò mẹ̀sìn kò jọ understand nǹkan tá à ń sọ yìí àbí ẹlòmíì dẹ̀kẹ̀ mùnáfìkì náà ni tó jẹ́ pé bàbá tiẹ̀ lọ sọ pé lọ́ bú ọ ti bọ́ṣọ lẹ̀ Anobi sallam tó tọ́lọ́run ní kó mẹ́ Ọlọ́run ṣe máa ń yàn kan tí wàá kọ́ alẹ́ sìn lábẹ́ sọ pé nígbà tí yẹn bá sọ pé Bill Gates àbí Brandon H kò mọ JavaScript àwọn kan àti mọ JavaScript tí ò mọ ní kọ̀ǹpútà ìwọ lùwọ́ mọ nísìn o ò dẹ̀ rí nǹkan kan fi kún nítorí ṣe náà ló ń kọ́ ṣé ẹ fẹ́ gbọ́ ṣé ẹ fẹ́ gbà yàrá á ní Anobi nǹkan tí ó mọ̀ tí ó sẹ̀ bá làákà ìlọ kò bá làákà ìlọ̀nà kí wọ́n sọ pé ní Toyota nǹkan kan wà nínú mọ́tò Toyota yẹn tí ó mọ̀ ayé òye ajẹ́ pé nǹkan kan wà nínú bá ṣe ń ṣe mọ́tò tí ó mọ̀ kò ní jẹ́ kí nǹkan kan wà nínú mọ́tò Toyota tí Toyota ṣe tí Toyota ó mọ̀ ìjà máa dégun àǹtọ́ bá sọ ni pé nǹkan kan wà nínú nípa pé ẹ̀sìn tí wọ́n bẹ́ mú wá tánàbí ó mọ̀ ẹ̀hìn àsọpá Anobi ò mọ̀ kú mọ̀ tẹ́lẹ̀ ìgbọ́n kò ń ṣe pé nǹkan kan wà nínú Kùránì tánàbí gbà wá tí wàá mọ̀ ọ̀rọ̀ ẹni tí ò ṣe làákà yìí so ìyẹn jẹ́ bó ṣe jẹ́ kí Ọlọ́run kó dàgùn kí tó bá wà láà kó à ń bẹ alá kó fi ẹ́ mọ̀nà kó tó kú torí ilé yìí tó ń bá lọ yìí ìyẹn ò gbọdọ̀ kú lóye rẹ̀ kọ́lọ́run fi àti wá àtàwọn tó ń sọ̀kú sọ bí ẹ̀ náà kọ́lọ́run fi yín mọ̀nà kẹ́ tó kú òun náà ní tàǹbẹ̀ táwọn orúkọ àrò aburú àwọn aláburú àwọn ní ọ̀tá ẹ̀sìn ló máa ń ro aburú àwọn ní táwọn fẹ́ náà ni kò túbá tó bá di túbá so kọ́nà kó dákun kí ó má sọ wá nù káà náà kàdẹ̀ bí pé àwa mẹ́sìn wa so kàdẹ̀ dúró dédé pẹ̀lú àwọn tó dúró lórí òótọ́ kọ́nà kó dákun kó ṣàánú wa subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.